ṣetán o láti gbé gbá òṣèlú kí n lè gbọ́ ìyá lára gbogbo mẹ̀kúnnù. Sọ́kọ́ fọlọ́yẹ̀ wò. Olóyè láti fi ká sí gbọ́ òṣèlú. Láti ọ̀dẹ sọ́kọ́ fọlọ́yẹ̀ wò. Àbáláwọ̀ sọ́lá ìlú ìlú ìgbò. Dákùtàdé olóyè táyì sí ẹni ilẹ̀ sọ wọ́n mú bẹ́ẹ̀. Mo ti ṣetán láti dákùn gbogbo ìwà jàǹdùkú. Pàápàá jùlọ láàrin òṣèlú. Mo lè fẹ́ darapọ̀ mọ́ òṣèlú ìlú à. Ọlọ́run olóyè tó ṣèlú dákùn pọ̀ níbi o. Látọjọ́ yìí, gbogbo ń dáhùn sọ náà nù ún. Nínú yín bá tó ṣèlú. Alọ́jọ̀mí fún asọ̀túndà òmìnir ní ìta ìṣẹ́lá fún ìfẹ́ òṣèlú. Lónìí ni o, àwọn àgbáyé olórí ẹbí lọ, olórí ẹbí náà sọ̀rọ̀ àtọ́nà bá ti rí. Lónìí sì ni kò ní tọ̀ka. Ó ti yá ló bá ti ọlọ́lá ó ní dúkìá ó mọ̀tò òkì abẹ́kọ̀ ó sì tún wá jọ́mọ nìyàn paríparí gbogbo rẹ̀ ó wá láàánú mẹ̀kúnnù lójú tọ̀sọ́tò ilé rẹ̀ fi kú kọ́kọ́ báwọn èrò tí wọ́n fẹ́ràn lọ́wọ́ kan àbọ̀ míì látọwọ́ rẹ̀ kò sì káàárẹ̀ ọkọ̀ pínpín láti mọ̀ ṣàánú ọmọlàkejì. Láti mọ̀ wípé èépẹ́ sọ́mọ aráyé ti fi ní sólóore. Ayé ọjọ́ wọn láti orí pẹ́ ká sì èrè gbàgbé. Ṣé aráyé ta wà yìí? Ní kọ́mọ́ ń bíá ọmọ adarí wọn ti fi ní sólóore. Ẹ wọ́n lo àwọn tí wọ́n ń pe lọ́wọ́ tó lóṣèlú. Ọ̀jẹ̀lú lọ́pàá tuntun wọn. Wọ́n èdè fi ọmọlàkejì dé tó pínpín. Orí bámúbámú mo yóò gbogbo wọ́n lọ kiri. Ìdílé yìí, tálà fún aládùn kó fi pinnu kó wọ́n ṣòṣèlú. Ó lóun ó gbé báàbò, òun ó sì wọlé. Wọ́n bá ní tọ́ba kiri báàbò níta. Ẹgbẹ́ rẹ̀ tún fi ṣe tí òdílé pàrọ̀. Bí ìmọ̀ ọlọ́dẹ olórí ẹbí ní ọ̀tọ̀ wa sọ́nà bá á ti rí. Ẹ wo ilé olórí ẹbí mò ń lọ. Nílọ rè gbọ́ tó lórí ẹbí ọ̀sán mò ń bọ̀.
àti ẹ̀dájọ́ pọ̀ ọba tó fẹ́ yàwó ìjà àgbà ní káàdì ìfẹ́ dé. olóyè alẹ́bẹ̀ oṣù lówó lẹ́yìn. ọjẹ́ gbogbo ẹ̀ lówó lẹ́yìn yẹ ni. àmọ́ o ṣùgbọ́n wọ́n sọ pé èyí náà bá yàn lálùwà níbẹ̀ nílé tiwa o. ẹ ti mà mí lánàá kọ́tọ́ lè ní sáré kí tó lè wọ́n kó mu. ẹ ọmọ dára ẹnu mi gbẹ ẹ bá wọ́n kúrò tó bá tutù. àwọn ẹbí rẹ bẹ. Níbo ni ká máa wá kù lọ́ba yìí? Gbogbo tó bá ti náà wọlé ẹ sọ ti fò. Orí pé ẹ wò ó tí kábíyèsí bá ṣe lọ́wọ́ báyìí ọba ìbá baálẹ̀ wọ́n jọ kọ́ bọ́ mi o. Wọ́n náà ní ọba tó ní kábíyèsí náà wà ní abáàlẹ̀ tó kọ́ mi kábíyèsí tí ò ti kẹ́ tí bá ti kí wọ́n kọ́ kọ́ mi ní ìlẹ̀ àlọ́. Ẹ bá wá kù yóò bá ti ẹ̀kọ́ mi kan náà wà fún wa. ẹ wo ẹ̀yọ́ ẹ̀ ẹ bá wá kù lọ gbòòrò ẹ bá tó kù wá kù. Bẹ́ẹ̀ bá délé, ẹ bá sọ fún bàálà, èmi náà yànjú sí ọ bí bọ́ọ̀lù ṣùgbọ́n ní o. Ẹ bọ́ọ̀lù lè yọjú. Wọ́n bá fẹ́ lọ bàálà sọ wọ́n ọ̀pọ̀ láti fáyì. Bí wọ́n bọ̀ wá wà àwọn olóyè, wọ́n rẹ̀ wá ṣe ọmọ bá fẹ́ lọ́wọ́ sọ ọmọ àtọ́nà. Wọ́n wà. Ọjẹ́ wọ́n ti wá burúkú lọ wọ́n sì ti bẹ̀rẹ̀ gbèdé àmì bọ́ọ̀ ní ká ti ṣàwọn ẹrù ti bẹ́ẹ̀lẹ̀ tó tó ní báàgì wọn wọlé. Ẹrù láì jẹ́. Ṣé ẹ máa ṣe? Ẹ kú méjì. Sáré ìdákọ̀. Ẹ kò sí ẹ̀jẹ̀ ìjọba ọ̀jẹ̀. Dákẹ́. Ẹ̀yin náà ẹgbẹ́. Ọjẹ́ àwọn ẹlẹ́ni lẹ́gbẹ̀ẹ́ ní ìlọ́wọ́ ọmọ yìí. Ọjà bí nǹkan tẹ̀ ọwọ́ lọ́wọ́ yìí ó.
Olha
èmi náà ni wọ́n pè ìyàwó mi tí ó wù ú sàré lọ́dún tó pọ̀ yóò sì wù yóò rí wù. Ṣé obìnrin ń wò? Ẹ dákun torí ọlọ́. Ṣé ìwọ wà ní gómìnà olùwòsàn ni? Wà lọ́sàn-án yín fún obìnrin. Ẹ bá gbọ́ sí
èmi náà sì pọ̀ mọ́ wà ìyàwó mi tó gbé.
Sẹ́lẹ̀ yóò tó káyèsí. Ẹ dákun torí ọlọ́, èkó ní kàyéfì ní gbogbo tá à ń ṣe. Ẹ̀sìn tí mo fi bá a máa rí, tó bá rí ìgbà tèmi, ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ lé lórí. Ẹ wo bàbá olóyè wí tẹ́ fẹ́ wí, àwọn ní ta fẹ́ ṣe o. Bá a fẹ́ sọ ju pé bàálẹ̀ ní ká tó lọ fún àgbà. Àwùsá rẹ̀ kú lọ́wọ́, àdùsẹ̀ yìí jẹ́ náà báyìí. Ẹgbẹ́ ni jíṣẹ́ wa pé àpò ẹ̀rù àgbẹ̀ ní. Ọjà kẹrù ẹ bá wa sọ fún baálẹ̀ pé wọ́n ṣe o. Ọdún gbogbo bàbá lẹ́wọ̀n. Ẹ̀rẹ̀ ká mọ̀ ṣé ẹ̀dá kò tí èsè pé ìyá tó kú òòsà. Ẹ dákun torí ọlọ́, ṣé kọ́ mọ̀ fẹ́ ọkùnrin? Ẹ jẹ́ òfin ọkùnrin ní ilé ẹ̀jẹ̀ olóyún ṣe é lé Ẹ̀sẹ̀ rẹ̀ ti sọ fún baálẹ̀.
jẹ́ fún tí wọ́n bẹ̀rẹ̀ pẹ́lẹ́. Olóyè nù láti ọ̀dọ̀ Baálé Òkè Àgàdà. Ó nínú àkọ́kù pé ọmọ náà ṣàjọyọ̀ rẹ̀ yìí o. Kẹ́ ẹ bá tọ́wọ́ tòun dáa. Yeah.
ìdojúkọ máa ń dé bá ẹ̀wà gbọ́ o gbogbo tálà mú pinnu bó wọ́n dì nínú òṣèlú gbogbo rẹ̀ pátá lórí àlàmúlọdé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀pọ̀ wọ́n sì ṣe dáadáa lẹ́yìn èyí Àlàmú jẹ gómìnà lókè àgbàlá lọ́yìn wọ́n jẹ gómìnà ara tuntun gbogbo ara tuntun fún wa gẹ́rẹ́gẹ́rẹ́ Àlàmú dàgbà ọ̀tẹ̀ nínú òṣèlú ó dàbò báṣe lọ́pọ̀lọpọ̀ ń wárí fún nínú òṣèlú lọ́dún tí gorí ọdún lọ́dún gorí oṣù ọjọ́ gorí ọjọ́ Àlàmú dàgbà ó lè lókè àgbàlá ẹ̀yìn èyí ìdojúkọ̀ mi bá bí ọ ẹ̀rọ ti bá sọ wípé wọ́n bá ti ń gò ìdojúkọ̀ ọmọ ọdún ẹ̀ẹ̀bẹ̀rẹ̀ pẹ́ ìdojúkọ̀ èwo ni ìdojúkọ̀ adé ẹ̀ṣẹ̀kú níṣẹ́ ẹ̀ẹ̀kọ́ ẹwà wo ara alẹ́ wa lọ́wọ́ abáyíjáde o olóògùn ìgbàdé o olóògùn ní dojú àṣàkóso pé bí wọ́n ti ṣe lòun ó ti ṣe ẹgbẹ́ ẹgbẹ́ bàbá wà ní o àkùnfẹ́ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tó pọ̀ sí alẹ́ lórí wọ́n ti nínú lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ó gbà ó bá gbà àdínkù ní ẹ̀yìn ọ̀pọ̀ sí alẹ́ lórí ẹ̀yìn fún ọ̀gọ́ ẹ̀yìn òsì nígbà orílẹ̀-èdè ẹbá sọ̀rọ̀ ẹbá ń bọ̀ lọ́rọ̀ ọ̀dà lórí èyí tó wà lẹ́yìn òun gangan ni kọ́kọ́ yá gbọ́ ní o àbí ṣé bá ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ṣé bẹ́ẹ̀ lè ká ṣe ṣe bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ wọ́ àmáyé ọ̀gá kó fi tọ́ mọ́ ó ti gbà ló kù àbí olórí ẹbí so ẹ sọ fún mi pé tí gbogbo èèyàn bá kọrí sọ́dọ̀ kọ́mọ̀ lẹ́yìn kan tó máa sọ fún ọgbẹ́ ìjọba tó ṣe ọ̀dà bí wọ́n bá mú yàrá láṣẹ èèyàn yàtọ̀ bá wọn kọrí sọ́dọ̀ pọ̀ sí ní o àbí àtàtọ́ bá bẹ́ẹ̀ kan ló kọ́jọ́ ta gbogbo wa o Àlàmú ní ìwọ́n ti kúrò àrẹ́ tó látẹ̀yìn wá ní èyí jẹ́ ìsọ̀kan tó ní ìpàṣẹlẹ̀ yìí ó ti já pẹ̀lú iṣẹ́ òkòrí rẹ̀ ó jágbó òṣèlú ọṣẹ́gun bọ̀ ńbẹ̀ ọjà tó bá bá ogun rẹ̀ ní òṣèlú ní ọlákan dúdú ọṣẹ́gun rẹ̀ tó lé yìí nǹkan láti ṣe ọ́ ní tí ọ̀pá ọ̀ tù bẹ́ẹ̀ lásán lè yí kò lè gbé ọ lọ ọwọ́ ṣe yìí ó sì ṣàṣe yìí. a ní kò ṣe ọ̀sán pẹ̀lú báńkì tẹ́tẹ́. kí ni. bàbá mi lè owó yìí àìsàn wà ní. Ibo. Ibo. Ẹgbẹ́ ìṣe pọ̀ mi. Ẹ̀yin ìwé yà ti tẹ̀lé. Ọlọ́lẹ̀ òkè àgbàlá tuntun ní wọn tó tẹ̀ ìjà wọn ni wọ́n ti wọ́n ti wọ́n. Ó máa lọ kí ni ìbẹ̀ láti àṣẹ òde. Ibẹ̀ làwọn náà ti ń bọ̀ yìí. Ibẹ̀ láti ń bọ̀. Ibẹ̀ lẹ́yìn bọ̀. Lọ́jọ́ jẹ́ ìbọ̀ kankan ni o. Wá kí ni. Ṣé lábẹ́ ìbọ̀ kankan lè báyìí o? Ṣé òkú ti dúró tẹ̀yìn? Bẹ́ẹ̀. Ó ní pé kí wọ́n kún òní lọ ọ̀dọ́ ṣẹṣẹ fún ṣẹ ọkùnrin ẹ̀sọ́ fún ọdún àti máa ò àti báyìí kàkàtà. Àìkúrò òkú ní tọ́rọ̀. Àbí tí ẹnu yóò bá kọ́rọ̀ níta tó bá ti kọ́rọ̀ nínú lẹ́nu àbúṣẹ́bùṣe ìpapọ̀ àgbà ọ̀sọ̀ bàbá mi ti gbogbo òkú fẹ́nu alẹ́ mi ò lọ sí ẹ̀ Àlàmú ẹ bá sọ̀rọ̀ olórí ẹ bá Àlàmú sọ̀rọ̀ mo forí sọ láyà ẹ wo olórí ẹbí ní forí sọ láyà kí ni ẹ máa forí sọ mí láyà wọn ò nífẹ̀ẹ́ sí abẹ́ ìṣẹ̀ṣẹ̀ tuntun ṣẹ̀ṣẹ̀ yóò lọ yóò gbọ́dé gbogbo àwọn tẹ̀lé lójú ẹ̀ẹ́dọ́sẹ̀ àti ìbáàdì àgàlà wọ́n ti lọ sọ́dọ̀ tẹ̀tẹ̀ fún wọ́n kó oríire wọ́n máa gbàdé káàkiri ẹ̀mú ọ̀gá olóyè mọ́dà ní mọ́dà ẹ̀ẹ́sẹ̀yọ́ ẹ̀bájá parí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀lẹ̀ yóò kẹ́ tó lóye tẹ̀yọ́ òkè ìgbẹ́ ẹ̀tọ́ ara àmọ́ ó ṣe pàtàkì kásọ̀ ìtọ́wọ́ ńlẹ̀ yóò tẹ́ẹ̀sì ọ̀fẹ́nu mi ò lè kálàmú Àlàmú mọ̀mọ̀ pé o lè gbọ́ sí lẹ́nu àmọ́ dọ̀bálẹ̀ ló kú báyìí tí fi bá ọ̀sọ̀. Ó kú bẹ́ẹ̀ má wulẹ̀ fi ìgbọ̀mọ́lẹ̀ yóò ní í ṣe. Mọ́jọ́ ọ̀rọ̀ rẹ sọ lẹ́nu. Ẹ má dorí àṣà kodò. Ẹja iṣẹ́ bó ṣe ká ṣe. Dákun ká dọ̀bálẹ̀ fárá òfé ọmọgà. Dákun
ṣẹlẹ̀ sínú òfin ọ̀sẹ̀ náà fẹ́ ṣe. Àwọn kan bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ pọ̀ pọ̀ ṣé lọ ìwọ lọ dàgbà ládọ̀ kálárẹ̀. Ọjà máa jẹ́ ẹ̀kọ́ dájọ́ òpin ṣé tó bọ̀ wá fún ọ lókèrè lọ sínú nínú wọ́n ti wọ́n. Ó dá mo ti gbọ́ Ó sì ti gbọ́ gbọ́ o. mo ti gbà ẹ wo lónìí la máa sọ ọjọ́ tí màá lọ sọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ kúrú ṣẹ. Onídàá ni. Ọjọ́ ìlú kò ní tọ́ka. Ó ṣe wọ́n.